ilẹ̀ Yorùbá káàkiri ilẹ̀ ìlú òyìnbó Aláàfin àgbà ọba nísìn ẹsẹ̀ wáárí tí kálàfin ó dìde ńlẹ̀ kó pàdé Ọọ̀ni Ifẹ̀ kó jọra wọn kó papọ̀ bàbá wo Ògúnwùsì ń tà ń sọ yé yín o ẹ má jẹ́ wọn ó dídá alẹ̀ láàárọ̀ yín o àjọṣe tẹ́ẹ̀jọṣe pọ̀ tẹ́ẹ̀ fi kólẹ̀ Yorùbá débi tá à ń lọ ní ti rere o ègún ọjọ́ sí ẹ má jẹ́ ọmọ ẹnìkan kan o pé ẹnu Yorùbá ò ní kó láéláé ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ àwọn onísọkúsọ àwọn oníjẹkújẹ wọn lè máa wí òkú yẹn má yà bẹ́ẹ̀ ibẹ̀ yìí náà mọ̀ bàbá wa Ọọ̀ni Ìrìṣà pé tá a bá ń sọ̀rọ̀ nípa olùdájọ́ ilẹ̀ Yorùbá bí wàhálà kan bá dé bí èèyàn kan bá pààyàn tọ́rọ̀ ilẹ̀ kan bá le ìlú Ọ̀yọ́ Aláàfin ni wọ́n pàrokò sí ni wọ́n ní kó ń tọ̀ wọ́n wá Aláàfin nìkan ló lè ṣèdájọ́ kú ní gbogbo ilẹ̀ kóòtù òjìire pàápàá jùlọ gbogbo ẹ̀yin tó bá lójú ẹ má jẹ́ ó rú yín lójú o ebi gbogbo yín lẹ ti mọ̀ pé bàbá wa Ọọ̀ni Ìrìṣà abọrẹ̀ òrìṣà ni abọrẹ̀ òrìṣà ni wọ́n ẹ lọ rèé wo aṣọ tí wọ́n wọ̀ wọ́n pa kájà bí abọrẹ̀ ni kájà ni wọ́n pa bí abọrẹ̀ ìṣesí wọn yàtọ̀ sí ti káàárọ̀ òjíire ìṣesí bàbá wa abọrẹ̀ Ọọ̀ni Ìrìṣà ó yàtọ̀ sí ti kóòtù òjíire o ẹ lọ́ọ́ wò múra láàfin tilẹ̀ Ọ̀yọ́ ẹ mọ̀ pé ìmúra tilẹ̀ Yorùbá ni.